olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde akínyìn pé ẹ kú dédé ìwé ní gbogbo ibi tẹ́tí wọ́n àtẹ̀sítẹ́gbọ́ wa lórílẹ̀‐èdè àgbáláyé ojú tó ń wà kò ní fọ́kàsì ní ìtẹ́gbọ́ wa kò ní di láṣẹ Ọlọ́run bá lónìí sinimá èyí tí a fi gbé yẹ̀wò ní àpò àpèlè rẹ̀ ní ayé kejì apá kejì ọ̀nà àfẹ́gbéyẹ̀wò fáfàní gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ rí YouTube channel wa fúngbà àkọ́kọ́ ìjọ̀wọ́ ẹ like ẹ share ẹ subscribe ẹ má ṣe gbàgbé láti ta àkókò ẹgbẹ́ rẹ̀ kó ba lè ta inú lóbo nígbà tí ó sinimá aládùn sinimá olóyin gbọ́n kọ́gbé sinimá sinimá àwòrán sinimá ọ̀tàkì mìíràn bá jáde ayé kejì apá kejì làmú àfọyín gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí ìkànnì ayélujára wa yìí a máa sọ̀rọ̀ lórí sinimá lọ́lọ́kan òjọ̀kan ètò ti jáde lọ́jọ́ tó ti pẹ́ àti ìtúnṣẹ̀ jáde pàápàá jùlọ àwọn sinimá ètò ní apá kìíní apá kejì àbí apá kẹta la máa ń gbé yẹ̀wò apá kejì ayé kejì apá kejì la fẹ́ gbé yẹ̀wò lónìí ẹ lè rí wò lórí Yorùbá Premium TV Plus ibẹ̀ ló ti ń ṣó ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ má ṣe gbàgbé láti wò níbẹ̀ kẹ́sì padà wá sórí YouTube channel wa láti wá sọ èròǹgbà yín ẹ̀hónú yín nǹkan tẹ́ ní rògbò lè ṣẹlẹ̀ nínú apá kejì òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ àti ìdí tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà jùlọ àwọn onírìndì báyìí lẹ́sìn jẹ́ fún ọ̀rọ̀ ọjọ́ rẹ̀ ire lọ́jọ́ wọn rí ó dàpọ̀ tó nígbà mìíràn ire o.